Africa Content TV. Ẹni tí ọba wa ní owó pè afurasí. Yẹ́nì ọba kalẹ̀ nírọ̀ dàgbà ọba lọ́rọ̀. Àṣẹ ilé ayé yẹn ti bàbá wò ìyá tí. Bàbá fi bàbá mi fọ́sẹ̀ bàbá ìbámu sọ́ọ̀tì. Yẹ́nì ọba Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀pẹ̀ ní fún ọlọ́run ọba wa, ọba àlekè ọlá, ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá. Ọlọ́run ọ̀rẹ́ àgbà nígbà gbí. Bàbá wa oníwàásí àgbáyé nì. Wọ́n ní láti ṣe gbogbo bí Àjàní Bello. Bí ọba bá ṣe on stage state, Barrister Bayo Lawal, the deputy governor of Oyo State. And I want to be using Hausa intonation because of the vice president. The deputy governor of Oyo State, Barrister Bayo Lawal, Riola Babashona dìde kí gómìnà, ìgbákejì gómìnà náà, wọ́n fi protocol lẹ̀, àwọn náà kúnlẹ̀ kí bàbá. Ṣé ọba ti sápàdé lọ́nà ayé wàhálà lórí ẹ̀sẹ̀dá? Nígbà sọ̀rọ̀ náà nọ. The Commissioner for Information tó kù lóde ọmọọba Dọ̀tún Oyèládé tó kù lóde. IG Oyètúnjí Òjó di ìpàdé ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni màmá wa, the Commissioner for Special Duty. Alákòóso iṣẹ́ pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́. Alhaja Sọ́ọ́bí. Àwọn náà wà ní àríwá. Ẹ ṣeun. Bàbá wa nípa Mùsùlùmí kí ṣé ìmọ̀ọ́yòbí Àjàní Bello. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé wà débi tá a dé yìí lórílẹ̀-èdè yìí. Tí wà sí bákan bàbá lápá gbogbo yẹ̀sẹ̀ náà yẹ̀sẹ̀ náà. The deputy governor of Oyo State, I'm the field barrister, Bayo Lawal, your highly welcome, sir. Orí òní kọ̀ọ̀kan yọ máma tiẹ̀ láti òkè ògùn. Àwọn báńkì bàbá wa ìgbákejì gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ń sojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́ọ̀bá àlejò ọlá kò ní dàrí láàmú o. Ètò náà ti ń jọra wọ́n bọ̀. Bàbá wa kábíyèsí ìṣòwò tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Níbi àga tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n kọ bàbá wọn kẹrẹ̀. Ti ilẹ̀ Ṣakí, àwọn ètì ìdílé tiwọn náà. Bàbá oníwàásí tòní wọ́n ti dé. Àwọn èèyàn ti dé. Àwọn èèyàn tún ti dé. Àwọn èèyàn tún ti dé. Gbogbo aláàlẹ̀ èèyàn. Àwọn tí wọ́n jẹ́ èèyàn Nàìjíríà lónìí, ọ̀pọ̀lọpọ̀ wọn là fẹ́ mọ àwọn tó bí wọn. Ó túmọ̀ sí pé ọmọ nobody can become somebody without knowing nobody.
His Excellency Shettimah, GCAS, Vice President, Federal Republic of Nigeria. We are happy to welcome His Excellency Shettimah, GCAS, Vice President, Federal Republic of Nigeria. His Excellency Senator Shettimah, everyone Shettimah, and His Excellency Dr. Abdulrahman Abdulrazak, the Executive Governor of Kwara State. He is also the Chairman, Nigerian Government Forum. We also welcome the arrival of Senator Naram Jibin, CFR, the Deputy Senate President, Federal Republic of Nigeria. You are welcome to Ogbomosho House. You are welcome, sir. As soon as the Vice President, Federal Republic of Nigeria. Salamun alaykum, sunnatun nabawiyyatun. Ijabatuha faridun ala kulli muslimin. Ijabatuha faridun ala kulli muslimin. Aya arifa aribabi wa azifa dullani. Aya arifa aribabi wa azifa dullani. Ila bayti Muhyiddin بالوهابية رجعي إلى بيت المحيين بالوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله حمدا كثيرا طيبا ومباركا. الحمد لله الذي فضلنا بدينه وهدانا الى صراط المستقيم. نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب اليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Alhamdulillah. Alhamdulillah. I think we have been here over 3 hours. We are waiting for our leader, the Vice President of the Federal Republic of Nigeria, Alh. Senator Shettimah. We are very grateful.
by meeting here today. Even I say in my lecture, Buhari, the Senator Buhari, he said that Baba, you are going to give lecture and pray Jumat service. So I have to call it and tell him that anyway, if the vice president arrive here today, he will talk to us and then he will lead us in the Jumat prayer. Because I think he's a good Muslim. He's somebody I knew like 25 years ago in Maiduguri. I spent 15 years in Kano. And my society still there, and Zarudin Society of Nigeria and overseas. So, as a good Muslim, I don't think that we have any other program that to go and pray Jumat service. So, thank you very much. I just want to ask every one of us, Quran limited hava. أعوذ بالله من الشيطان الرجيم. لمثل هذا فليعمل العاملون. Jábẹ́ ìran gbogbo ọ̀tá wà ń bíbà ìdílé yìí dàbí ọ̀dà. Mi ò gbọ́. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹgbẹ́ ìlọ́kábí èyí pé ilé ìyẹ wá bí òye wá. Níbi àbẹ̀ ìlọ́wọ́ bẹ̀rẹ̀ ṣáàkì ọ̀yẹ wá bí òye wá. Àwa pẹ̀lú gómìnà Abdulrahman Kwara ojoojúmọ́ là ń pàdé. Ibi kan oríire báyìí náà sì ni. Ẹlẹ́kùnsí lè yẹ wá bí ọ̀yẹ́ wá. Ìwé ilé ni ẹja máa ṣe. Ìwé ilé ni kẹ́ẹ̀dẹ́ ká máa ṣe. Níbi ìfilẹ̀ ha gbà. Wọ́n ti sọ ọ̀rọ̀ tó pọ̀ lénìí tí mo sì rí àwọn ọ̀rọ̀ bá mú bẹ̀. Ẹ̀yin tí akọ́ mọ́sálásí ságbóolé nílágbóolé Bọ̀kárí. Ẹ ṣàmójútó mọ́sálásí yìí bọ́ bá bàjẹ́ ní orísọ̀ kejì. Mọ́sálásí kíkọ́kọ́ ní pàtàkì. Àwọn wo ni ó bójútó mọ́sálásí? Ẹ wo Kàábà bó ṣe pọ̀ tó. Kí ló dé tá ń lọ bẹ̀ ní gbogbo ìgbà? Tá a sì lè débẹ̀ ká má gbọ́wọ́ tuntun ṣe níbẹ̀. Tuntun ṣe ojoojúmọ́ ni ẹ̀tọ́ mọ́sálásí ṣe gbogbo ẹ̀jẹ̀ wà ládùúgbò ní kọ́lọ́mù lè tààrà mọ́ ìyá yìí náà ṣe. Ọlọ́run ti ní kí Sẹ́nẹ́tọ̀ Bọ̀kárí kó gbé ilé ìkalẹ̀ fún wa. Kádàrá ni pé orí ọkọ̀rú eléyìí fún wa. Ó ti wá kọ́, ó ti yọ̀ràn lọ́rùn. Òun ti yọ̀ràn lọ́rùn. Ó ti fírì. Àwa yòókù tó kù ni. Ìdíwọ̀ náà bá ṣẹlẹ̀ kó o tó kú múra kó o ṣe o. A ṣe àbúrò bẹ́ẹ̀ ni o. Buhari ò ní tí ó gbà lórí eléyìí o. Àwọn ọmọ Buhari ò ní kankan tí wọ́n jẹ lógún lára mọ́sálásí torí pé innal masajida lillah. Wa annal masajida lillahi. La tad'u ma'a Allahi ahadan. Fala tad'u
gbogbo bàbá wọn proud wo lè fẹ́lẹ́ proud. Mọ́sálásí Ọlọ́run ló ní àbíká ẹ̀kọ́ fún sẹ́nẹ́tọ̀. Wọ́n gbọ́ ẹ̀kọ́ fọ́lọ́hún ẹ̀sìn wọn máa ṣe lọ́hún bẹ́ẹ̀. Wọ́n gbọ́dọ̀ ṣe mítí olóṣèlú bẹ́ẹ̀ o. Wọ́n gbọ́dọ̀ ṣe mítí olóṣèlú bẹ́ẹ̀ o. Ẹ ti gbé sàṣàbí kéde ẹ̀rí àwọn ìmáàmù. Tẹ iléwé láwà nírú. Ẹ fún ẹ sàtífíkẹ́tì abẹ́ẹ̀kú wọn. Bẹ́ẹ̀ ṣe ń fún ẹ sàtífíkẹ́tì ọlọ́pàá ó sì fi sàtífíkẹ́tì àgbẹ̀mẹ̀ lẹ́yìn náà lọ́wọ́. Ojú bẹ́ẹ̀ lọ o. Ojú bẹ́ẹ̀ lọ o. Atọ̀rọ̀ fún olórí orílẹ̀-èdè yìí. Alhaji wa Ahmed President Ahmad Tinubu atọ̀rọ̀ ọlọ́jọ́ láti yọrí. Atọ̀rọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ìsọmọgbé rẹ̀ náà ọlọ́jọ́ fún ọ láti yọrí. Atọ̀rọ̀ fún ọlọ́lá wa mínísítà ṣé mínísítà ní Bàràwọ̀ àbí. Deputy Senate President. Deputy Senate President. Barakallahu fiik. Barakallahu fiik. Sallallahu umrah. Inshallah biqudratillah. So lẹ́yìn náà gbogbo àwọn tá a wà ń bí mi ò bá tẹ̀sẹ̀ máa tó kọ́ wa kábíyèsí mo kí yín. Adé ọ̀pẹ lórí o, bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ o, àti ọ̀pẹ lẹ́nu o, ọlọ́dẹ̀bí wọn ọ̀pẹ̀rẹ̀ ẹ̀sà kí abẹ ọlọ́run ọba ọlọ́mọ yẹ̀ yín ń sà, ọlọ́mọ yẹ̀ yín ń sà. The deputy governor of Ọ̀yọ́ State wọ́n ní àrọ̀ yìí ti bí ní àrà. Bá a bá ti ọba ń lé ọba náà ló dókòó yẹn. Alhaji wa Abdulrahim Muhammad Al-Awwal dáadáa yóò ní bàjẹ́. Dáadáa yóò ní bàjẹ́. Ibi tí ọlọ́run báyìí náà láti máa ń pàdé. So ọ̀rọ̀ yóò ní dojú ró. Gbèsè tẹ bá tó fẹ́ gbé ọlọ́run ó fún yín gbé o. Ọlọ́run wa Muhammad. Ẹni tó Buhari yóò yẹ dìde torí àánú mọ́sálásí lọ kírun nìyẹn. Ẹ wo Buhari lọ́kàn. Gbogbo jàmá ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ wo Buhari lọ́kàn. Lọ́mọ bá wa ṣàánú ẹ̀. Lọ́mọ bá wa ṣàánú ẹ̀. Òun lọ́mọ tí ń lé owó ọlọ́mọ jọ̀wọ́ rẹ̀ ọ̀tẹ̀ òun. Òun lọ́mọ tí ń lé torí bá a bá gbé kéré kan ní lé ní ti àwọn ìwé tó máa lépa rẹ̀. Tó bá ń fi ń wu Buhari náà ní ọ̀fẹ́ máa wu gbogbo èèyàn. Ọlọ́run wọlé àti Bahama bẹ́ẹ̀ ń fẹ́ ọlọ́run fi lé yọ. Ẹ bá mi sàlámù ẹ̀sẹ̀rẹ̀ wàrà fáná alákàtì kàràkà. Ẹ jẹ́ kí a fi méje sí i. بسم الله الرحمن الرحيم ورفعنا لك الذكر 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Update item number 9. The remark by the Executive Governor of Oyo State, ably represented by the Deputy Governor of Oyo State, Barrister Alh.Muyideen Bello Muhammad Al-Awwal. Takbir. Your Excellency, the Vice President, Federal Republic of Nigeria, Senator Soun Ogbomosho, DCON, the Deputy Senate President, Federal Republic of Nigeria,
distinguished senator around the world. Your Excellency, the executive governor of Kwara State, and now we are now at draft. Other distinguished senators here present this afternoon, and honorable members that are here this afternoon, particularly the honorable member representing Asiwaju Ìsẹ́yìn Àkájọ́lá Ìwájọ́wá federal constituency Ọ̀yọ́ state, honorable Olùsímọ̀ Oyèlẹ́kì Olùsàn. Kábíyèsí is a very majesty. The Soun Ogbomosho land. Kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè Olúwa gẹ́gẹ́ bí fún. Ọlọ́pẹ̀rẹ̀ Ṣakí His Royal Majesty Kábíyèsí ọba Kálí Ọlábísí. All other royal fathers that are here this afternoon to give you. You are highly recognized. I have members of the state executive of Oyo State that are here. They are duly recognized. English lecturer, Bàbá Ṣàyí Dr. Alh.Muyideen Bello, who wà sí àgbáyé. Thank you for basic education and the work of encouragement that we have. Distinguished members of League of Imams and Alpha in Oyo State and elsewhere that are present this afternoon, let me especially recognize and appreciate the Senator Alhaji Fatai Buhari, who the Princess of Nigeria to facilitate this Ibapon Mosque, where all Muslims will come to worship periodically. And as I try, by Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam. The immediate family of Alhaji Fatai Buhari, Ibapon family, I think all of them are here. I congratulate you for having somebody like Senator Fatai Buhari who is making you proud all the time. Let me also recognize all the Muslims and Muslims that are here this afternoon. The distinguished gentlemen of the press, ladies and gentlemen. Your Excellency, the Vice President, let me, in addition to what has been done, and appreciating you on behalf of His Excellency, the Governor of Oyo State, Engineer Shettimah, we appreciate you for gracing this occasion. You have not done Alhaji Fatai Buhari proud. You have done Oyo State proud. And we appreciate your support. As he said, I take a quarrel with him this afternoon. He is a younger brother. And I asked him, I did not come here because of you. I came to represent His Excellency the Governor of Oyo State because you did not invite me. And as a matter of my right, I'm entitled to an invitation from you. So he explained that he has done this happening, everything came from you. So I'm forgiving you. And I can tell you. In short, Your Excellencies, what we have come here to do is amend
and to appreciate Almighty Allah. Because after Baba said that the benefit of this month is not tangible in terms of naira and kobo. It is spiritual exercise on which its reward will be here on earth and here and there. It is also meant for purification, spiritual purification. And we can only appreciate if we worship in solemnity in reverence in a mosque like this one, so that the benefit of our worship go God. So we appreciate you. The second point of this type of endeavor is for unity of this country, because wherever we worship Allah, we are calling for peace, we are calling for unity, and we are calling for stability of the country. So it is not only a religious enterprise, it is building unity and understanding among all our brothers and sisters in Nigeria. On which at the end of this meeting, finally, let me congratulate all sons and daughters of Ogbomosho for witnessing this type of enterprise. I believe 100% that you need more of Madai Buhari in your midst. This is not enough. You can drop this type of mosque across the length and breadth of Ogbomosho land. And if you like, you can come to Kishi and do the same thing. You will be most welcome. Your Excellency, we thank you for coming. And like all of you know very well, the Vice President is one of us in Oyo State. I let go to say that. I let go to say that because we know him very well and he knows us more. So thank you for coming and we thank your effort well. This is this occasion. وعليكم السلام ورحمة الله. Takbir. We now go to the Deputy President of the Senate. Allah says, وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرًا. Takbir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Your Excellency, Vice President, Federal Republic of Nigeria, Senator Shettimah, VCON, my brothers, distinguished senators and members of the House of Representatives are here, particularly our host, my brother, Senator Ibapon, Your Excellency, the Chairman of the Nigerian Government Forum and Governor of Kwara State, Your Excellency, the Deputy Governor of Oyo State, who is representing the Governor of Oyo State, the Cabinet that are here, especially the Imperial Majesty, the Soun Ogbomosho Cabinet, Oba Msaki, and all other candidates are here. The guest lecture, Sheikh Alh.Muyideen Bello, all other alphas are here. Ladies and gentlemen, Assalamu alaikum. Let me begin by commending my brother to the provider of the prize for doing Allah's work by building this very beautiful mosque. What you have done is serving to Islam
It's a service to the Muslim Ummah. It's a service to the people of Oyo. It's a service to the people of Oyo, and indeed the entire people of this country. What we request that Allah should do for you is to reward you with benefits. I'm not surprised that you have done this wonderful work of God, because we know your pedigree. Those of us who have worked with you for several years. I've known you for the past 25 years, beginning from when you were in business to when you came to National Assembly. I know you as a man who is always the forefront in anything to do with the service to Allah subhanahu wa ta'ala, anything to do with the service of our country, and of course, our great religion, the great religion of Islam. That is why I want to tell you that Senator Buhari is one of those respected leaders in the Senate. And it's one of the elders in the Senate. We have some people who are senators because they are epitome of wisdom, epitome of integrity and character. It's one of these few class of senators that we call an elder of the Senate. It's somebody who is always proud of anything to do with bringing succor to the people of Ogbomosho, the people of Oyo, and indeed the people of Oyo and in general the people of this country. Someone, whatever he is doing, he has the interest of his people in his heart. Because about service not only to his territorial zone, but service to the people of Oyo State and service to the people of Nigeria in general. As I said earlier, it's an epitome of good character, an epitome of integrity, and an epitome of someone who is always a forefront to serve his country. I urge you to continue this trajectory because we cherish you and we commend you for what you are doing. Allah subhanahu wa ta'ala continue to protect you, He continue to guide you, may you continue to set your mind on what you've been doing for the service of humanity and the service of your people. May Allah reward you with our benefits. Assalamu alaikum. Wa alaikum takbir. Indeed, we have arrived at the heart of everything. When we are handing over the microphone to the man of honor and dignity, a man when he smiles in accordance to prophetic narration, Bashashatul Waji'i, Atiyatu Thaniya wa Bushra Nisa'i. Ahlan wa sa'alan ya Shettimah al-Khayr. أهلا وسهلا يا قاسم القرب. أهلا وسهلا the Vice President Federal Republic of Nigeria. Let's maintain perfect silence, please. Kindly sit down. The Deputy President, Senate, Distinguished Senator Alh.Muyideen CFR, the Governor of Kwara State, Madam Ibapon Your Excellency, the Deputy Governor of Oyo State, that is Abayo Lawal, our host, the Chairman Senate Committee on Aviation and Aerospace Development, my friend, my brother, Senator Alh.Muyideen, and my older colleagues from the National Assembly seated here. Our Royal Palace, His Royal Majesty
Soun Ogbomosho. His Royal Highness Oba Akolabi Kandi Olaore. The Obere of China. The Royal Highness Oba Sali Olabi. And all the royal families present here. Our father, an eminent Islamic scholar, globally recognized and appreciated, Alh.Muyideen Bello. Other imams and alphas present, distinguished guests, our dear brothers and sisters, I greet you with the best of greeting. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm deeply honored to be here in Ogbomosho today, standing beside my brother and friend, Senator Ibapon, who has presented a gift for generation community. This act of generosity is a profound inspiration to each of us, inviting us always to take our giving to heart and to commit to giving back in ways and to greater vitality. The joy of a day like this one do not get in a hurry. Today we are reminded that not only the debt we owe to humanity, but also the significance of the purest deeds was performed solely for the sake of Allah, with no expectation of return or recognition from others. Charity in Islam is not merely a duty, but an honor, a testament to our faith, and a reminder that our actions speak when they are for the benefit of others. A mosque is a sadaqatul jariyah, a continuous charity, a blessing that extends beyond the one who gives. Its nobility lies not only in the rewards that continue after one on this earth has ended, but in the simple, selfless thought of taking a space where others can fulfill their spiritual duties with greatness. This is a legacy, a bridge between this world and the next, grounded in kindness and devotion. Today, the world is unfortunately marked by a mindset that values self-interest over celebrations, and many see giving back or even engaging in spiritual obligations as values of distractions, and nothing will be further from the truth. Every second of our lives is a reminder of our impermanence, and the gravity of life underscores the urgency of filling our days with deeds that matter in the hereafter. Each of us should pray that we are never so consumed by the worldly pursuits that we forget the journey ahead. This life is a test, an examination of dedication, compassion, and faith. This gathering itself is a moment of reflection and one's own test. And my sincere prayer is that everyone here is guided ever closer to the straight path. I understand the temptation to be self-serving in this life can be strong. Yet we must ask ourselves, what remains when the race ends? In the end, all that endures are the records of our selfless deeds, our adherence to our faith, and our acts of charity. May Allah guide us never to stray from this way. Amen. Once again, I warmly welcome you to the grand opening of this mosque. May it be a source of spiritual strength and inspiration for the community and beyond. And may it strengthen our commitment to be model wherever we are. I want to thank His Royal Majesty, the Soun Ogbomosho.
who is a symbol of tolerance and acceptability. His Royal Highness is not a Muslim. He is of the Christian faith, but he has been here for over 3 hours, waiting for us to commission this mosque. We cannot thank you enough, Your Royal Highness. You are really peaceful and prosperous. So, Bakali Olaisi, thank you so much for blessing this mosque. Imam is my father. He's not only my Imam, but he's also my father. Thank you so much. I will give you the honor to lead us in prayers so that we can benefit immensely from your spiritual blessings. Your governor, the deputy governor, the deputy senate president, we are most grateful. To Senator Kakashe Ulawan, Senator Laleka Musaba, to Senator Taslim Olari. All the Muslim Ummah. Assalamu alaikum wa rahmatullahi wa Address and address by the Vice President of Federal Republic of Nigeria, His Excellency Senator Shettimah, the Deputy Senate President. They are now Baba Show, IBAKATV-YORUBAPLAY. One thing you see. Mọ́ṣáláṣí tuntun. Lẹ́yìn tí igbákejì àwọn orílẹ̀-èdè yìí ètò kan Ẹ̀dá òun sí ayé ìyá àṣẹ fún wa. Ẹ̀yin ẹrú sí Ọlọ́run, ẹ̀yin olùgbèrè lánàá tọ́lọ́run, àṣẹ mẹ́ta, òfin mẹ́ta tọ́lọ̀ ń pa fún wa. Bàbá ti mú yẹn nìkan dání ayé wa tàbí àmà wa ọ̀dà. Àkọ́kọ́ ń bẹ̀ ìyàmúrò bìlàkà. Ó pàṣẹ déédéé, ó ní ká ṣe déédéé pẹ̀lú ara wa. Kí nǹkan ò lè ẹwò ká wa. Ẹwò ìka tèmi bọ́ ọ̀bá wo ti fúnra rẹ̀. Ìwọ wo ìka tèmi kò ṣe déédéé. Gbogbo olùkọ́ kó ṣe déédéé ara wọn bí ó ṣe máa wà náà nìyẹn. Àparùkọ ọ̀gájú ká lọ nílẹ̀ Yorùbá. Ọ̀gájú ra wọn lọ. Wọ́n á lè tọ́ba àfi tọ́ba gorí ebè ọ̀tá nílẹ̀. Ẹ jẹ́ ká gorí ebè gbogbo oníkálukú wa náà ká gorí ebè. Kádàbí gómìnà wa láti Kwara. Ọlọ́lá wa Abdulrahman Abdulrazak. Ẹ rí i pé ẹ̀kẹ́ tí wọ́n ò lè jọ tèmi yìí láéláé. Ìdúró wọn ò lè jọ tèmi yìí láéláé. Àbí wọ́n tó fẹ́ rí ìdúró wọn tó fẹ́ rí fáì pẹ́sidẹ̀ntì mi. Ṣé wọn náà láwọn àríwáwọn? Gbogbo ọ̀rẹ́ rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà gbé ètò wa kalẹ̀. Ètò oríire ló sì ṣe fún wa ọlọ́run ó jẹ́ àṣoríire. Mọ́sálásí ilé ọlọ́run. Mọ́sálásí ilé ọlọ́run. Bí èèyàn bá fẹ́ ní orúkọ tí ò ní parẹ́, tó bá fẹ́ ṣiṣẹ́ tí ò ní parẹ́, tó bá fẹ́ ṣe iṣẹ́ tí ọ̀kan nìkan yòówù fún rẹ̀ lọ, tó fẹ́ gbaládá níwájú ọlọ́run. Àyàfi kó kọ́ mọ́sálásí lónìí tí gbogbo ọ̀tá wá sí ibà ẹ̀ pẹ̀lú òkú ọlọ́run sàtífíkẹ́tì àlìjánà ọlọ́run ó fi lé ààyè wa bọ̀ bá ní lọ́wọ́. Sàtífíkẹ́tì tá a lè mú lọ́dọ̀ ọlọ́run gbogbo ìlókù àwa bọ́lá ní owó tó ní ìwọ bọ́ ló ní ọlá tó ní ìwọ nìkan bọ́ ló lò. Ǹjọ́ tí ilẹ̀ bá dá
ẹnìkan ò ní dábọ̀ rẹ mọ́ ṣùgbọ́n á dábọ̀ bí mọ́sálásí rẹ̀ tí lágbájá ń kọ́ kí wọ́n á ní wọ́n sí ilé onílé tó ń wó àbí ìbànújẹ́ lọ dálẹ̀ fọ́mọ kejì ọmọ làkejì ẹ jẹ́ ká tún wò dáadáa. Ntí oníkàlùkù bá ṣe ànábì Dáúdà pẹ̀lú òkú ọlọ́run ànábì Dáúdà pa òwe mẹ́tẹ̀ẹ̀ta àlèbọ́ mbẹ̀. Àwọn Kírísítẹ́nì wa ní orin Dáfídì kò sí ní orin Dáfídì ànábì Dáúdà ọ̀kọ̀rin ọ̀rọ̀ lọ́sọ àwọn ìyó wá yí sí orin ẹ̀wọ̀n bá wọn fẹ́ràn ẹjọ́ púpọ̀ tó wọ́n ní ànábì Dáúdà ó ní ká máa tẹ̀lé inú tùdà òwe àkọ́kọ́ lò wọ́n ká máa ta àmàlò sà ẹlẹ́ẹ̀kejì nù wọ́n ká máa tẹ̀síra owó káàsù. Òwe mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Kàmá tẹ̀lé inú tùdà bọ́ọ̀ bá ti jẹ gbèsè lọ́sẹ̀ sàn àbí bẹ́ẹ̀ kọ́. Mo fún ọ lápèjúwe pé lẹ́nìí mo lọ bá gómìnà wa ní Kwara mo ní mo ní ìdí owó ẹ̀yà mi ní 10 million mo ti gba 10 million mo tó bá di next week inshallah mo ní mo mú yẹn bọ̀ next week ọjà kò dọ́dọ̀ rẹ̀ oṣù kan kọjá oṣù méjì kọjá oṣù mẹ́ta mo wá kọrí sọ́dọ̀ ayé wa ìgbàlàmá mo ní tí ẹ̀bí ń pẹ́ rí mi mo wá mú 200,000 mo fi sínú ẹgbẹ́rò mo wá gbé fún gọ́ọ̀nà ẹ̀dá pẹ̀lẹ́bí náà ká mo sí nínú ẹ̀yìn náà má gbègbè gbé ká má tẹ́ bí inú tó dẹ̀rẹ̀. Ẹ dákun mi ò fẹ́ lọ sọ èdè méjì papọ̀ ni ẹ máa bá mi fún vice president ní wọ́n bá ń sọ. Tọ́ mo gbé 200,000 lọ. Nígbà mo wá gbé 200,000 lọ́dọ̀ gómìnà wá ní ẹlẹ́gbọ̀n ẹwà. Àfa wá sí torí owó tẹ́ ẹ fún mi abẹ́ ẹ̀ máa yẹ gbà máa ẹ̀ máa yẹ yá ní mo ní 10 million ní tí wọ́n sàn mù káwọn àtẹ̀lé ìlú tó dáa. Nígbà náà bí náà lè béèrè lọ́wọ́ gómìnà wa láti Kwara sẹ́gbà ṣé gómìnà ọ̀gbà aláàjọ wo ojú ara wa ṣé ẹgbà sóti tẹ ẹ lọ́rùn 200,000 tí mo mú gómìnà ọmọ àgbẹ̀rí olóhùn nígbà ọlọ́run náà nígbà wọ́n ká máa dá àwọn ẹni tó yìí sà mo tún lọ mo tún wo pé ó yẹ nígbà ọ̀dọ́ bàràwó lọ sọ pé o ní mo fẹ́ sin ọmọ mi méjì fọ́pọ̀ sì fẹ́ pé ó fún mi lówó tí mi sí mo ṣe ń sọ kán ló ti kó màálù ló ti kó gbogbo ẹ̀ ó kó fún mi wákà máa ta máa lè fi sí so o sì kú ọ̀sẹ̀ méjì lọ òun náà dọ́dọ̀ rárá jí ẹjọ́ òní èmi náà bẹ́ẹ̀ sí. Ní o ti wá wíwá lèmi ò ti dọ́dọ̀ rẹ̀ máa ń àìsètọ̀dọ̀ mi ní o èmi ọ̀dọ́dọ̀ rẹ̀ máa ń pọ̀ wá pọ̀ tọ́lá tí ó ṣe tiẹ̀ mọ́ wá kẹ́wù ọ̀rùn ọ̀káwé èrò lẹ́yìn tó àwọn adé ní àwọn adọ́dọ̀ àti bàrà owó àti wá débẹ̀ wọ́n wá ní ọlọ́ọ̀dì ẹ̀ ṣiṣẹ́ ọ̀túnla náà ní àwọn ọmọ wa gbé àyè mi
mo wá gbà yìí mo fẹ́ múra tí mo fẹ́ lọ mo náà ní mo fẹ́ kí sàtíwájú jáde mo fẹ́ lọ tọ́ ẹ dàpọ̀ tí àjìbàrà wá wò mí títí pé ẹ lọ múra ìjàmọ́ kí ni ó yẹ kó tẹ̀lé ẹ̀ jáde ṣé yóò sọ pé àlọ́ àtàbọ̀ ọlọ́bí ọ̀dà àdé àbí àṣà Yorùbá tí kò ní sọ pé àlọ́ rámirámi láàárọ̀ àdè rábò yìí. Wọ́n ká máa ń dáná ìtújà tó bá gbà bẹ́ẹ̀ pé wọ́n lọ múra tó wá tún ní tó tẹ́wọ́ kọ̀ọ̀kọ̀ fún mi ládùúrà ajẹ́gbọ́n náà wọ́n gbà ṣùgbọ́n tí ọba ti tẹ lọ́rùn tí inú rẹ̀ òdò sí ní inú ọlọ́run òdò sí wọ́n tó ṣe lọ. Wọ́n ká máa tẹ́sẹ̀rẹ̀ àwòtáàsù. Wọ́n ká máa tẹ́sẹ̀rẹ̀ àwòtáàsù. Gbogbo ta bá gbẹ̀ láàbà. Ọwọ́ àgbàdo ní alóògbé sínú oko rẹ̀. Wọ́n wá rí ọlọ́ba lórí ṣubú wọlé. Dáàbò torí ọlọ́run ibo ló ti rí. Ibo ló ti rí. Kó o ṣe lọ owó rẹ̀ tó rí sùn wálé. Ọbẹ̀ lẹ́mìí rẹ̀. Ó wà lẹ́mìí rẹ̀ wà nafsin wà máa ṣàwùwà. فألهمها فجورها وتقواها kọ́nsẹ́ẹ̀sì rẹ yóò máa sọ fún ọ aláì bọ́ bá ṣe dáadáa kọ́nsẹ́ẹ̀sì yóò sọ fún ọ bọ́ bá sì ṣe dáadáa ẹ̀mí rẹ náà yóò máa dá ọ lẹ́jọ́ ọlọ́jọ́ gbogbo sórí mi اللهم ربنا يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأدنا ووصلنا إلى الحق وإلى طريق المستقيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله قوموا للصلاة أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قامت الصلاة وقامت الصلاة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم استغفروا وابتهلوا الله أكبر الحمد لله إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه وهو رب العرش العظيم الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد
الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إلى قريش إلههم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا. سبحان الله ولا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر. ولا حول ولا قوة. Pẹ̀lú Deputy Senate President Ayiwa Barau, Aláyíwá Abdulrahman láti Kwara State, a fẹ́ tọrọ àdúrà fún wọn. Barrister Abdulrahim Lawal, àpadà sí aburú ọlọ́mọdé ọ̀tọ̀ sẹ́ni kọ̀ọ̀kan yìí. Àpadà sí aburú ọlọ́mọdé ọ̀tọ̀ sẹ́ni kọ̀ọ̀kan yìí. Àdúrà yìí tó ọlọ́run dákun má tàrí ẹ̀dá ọlákẹ́lẹ́ wa Muhammad. Ẹ̀dá àṣìláta àárọ̀ lọ́jọ́ alẹ́ ọlọ́run mú ráyé ọlákẹ́lẹ́ wa Muhammad. Àwọn abẹ ọlọ́run àkọ́kọ́ sọ rẹ̀ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ wọ́rọ̀ Islam lọ́wọ́ níta bẹ́ẹ̀ amúlárugẹ tí gbogbo ààyè wọ́n lò ẹ̀ẹ́dẹ́gbẹ́ ráàyè. Ṣùgbọ́n ọlọ́run pé kẹ́ ẹ̀rọ ní ààyè so gbogbo tí a ṣe wá níta àbẹ̀wò ọlọ́run bárakà sí
ọ̀làdàbí wa Muhammad àwọn abẹ ọlọ́pàá kọ̀ọ̀kan sórí ẹ̀ bẹ́ẹ̀ abúmọ̀jì òkú ládàrá abúmọ̀jì òkú rẹ̀ lórí ládàrá abúmọ̀jì òkú rẹ̀ lórí ẹ jẹ́ ká ṣe fáàtì àlápapọ̀ fáàtì àṣẹ lápapọ̀ á dojú àdúrà kó àwọn tí mo dárúkọ wọ̀nyí àti àwọn senators lókù aláyé wa Ọmọ́táyọ̀ Buhari tọ́lọ̀ pélé ìkalẹ̀ fún Abíọ́lọ́run èyí tó tún jẹ́ ìlọ ọlọ́njẹ́ kó lè sí ìlọ ọlọ́njẹ́ kó lè sí lórí rẹ̀ ọlọ́njẹ́ kó ní gbogbo ẹ̀ sí ìwà Muhammad ìjọba ẹni náà ti lọ́wọ́ ìgbọ́lọ́njẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ ìbára sí àánú sórílẹ̀-èdè Nàìjíríà àánú ọlọ́mọ sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́njẹ́ ìwà Muhammad Nigeria is a very good country. Very good country. It's a peaceful country. So káwá owó náà ló kù torí bẹ́ẹ̀ abájákẹ́ tí èsì pé ní ń pa orí nǹkan rí sí ni o. Wọ́n sì ní àtóyó ilẹ̀ Yorùbá wọn ti sọ wọ́n ní kò rí báyìí ó sì rí. Ọlọ́run kò yóò gbogbo wa kọ́fà àánú ẹ̀ yóò wa kó forí ìdùnnú ẹ̀ yóò wa kí Nàìjíríà wà lójútùú ọlọ́dúnrún wa Muhammad ẹ jẹ́ ká ṣe fáàtì alápapọ̀ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. Ayi gan gbódà tí ìrògbọ́n wà nílé ó ti lọ dáa ẹ̀rọ náà fún ọ̀fẹ́ jáde sí ìdàgbà jáde ẹ̀fẹ́ fídíò Thank you.